ọ̀rọ̀ ọkọ ni mo bá wá ṣé kò bá mi wọkọ̀. So therefore, oh, le ọkọ, Alegan, you cannot see out of my. Iye mo bá ṣe kó ṣọ́ra rẹ̀. Ṣé kó ṣọ́ra rẹ̀? Outside! Níbo? Out! Fílẹ̀ bọ̀rọ̀dè. Fílẹ̀ bọ̀rọ̀dè. Ṣé bàbá mi wọkọ̀ yìí? Kí ṣẹlẹ̀ gan? Kí dé gan? Kọ́ burú kọ́ kọ̀ra. Kọ́ burú kọ́ kọ̀ra. Ìyá Jẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ òtẹnu ní bòde. Ìyá Jẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà má jẹ́ òtẹnu ní bòde. Tó bá ti gùn kò kí ń gbọ́ nǹkan kan òrìṣà má jẹ́ òtẹnu ní bòde. I don't want peace. I want problems always. Kéde àrẹ̀lẹ̀ yìí. Kí ṣe ń lé sí wo kí ń lé wo. It is smoking book. Ẹ jẹ́ àlọ́jà rẹ̀. It is taking there. Ṣé mo kúrò níbẹ̀? Eskele bèbè tí ò léèrè. Ẹja lọ. When they communicate in English, who get this man? When they know, ẹ má gbé o, ẹ gbọ́dọ̀ gbé o, ẹbí rẹ̀ kò ṣáájú rẹ̀ dé gbé o, wọ́n lè gbé. Mo ṣáájú rẹ̀ dé. Ṣé wọ́n fẹ́ jà? Mo fẹ́ jà. Gbé mọ̀ mi. Ìyá Ìjẹ̀bú wọn kọ́ ni bóyá kórì rẹ̀ pé. Kò jẹ́ kórì rẹ̀ pé. Wait. Ẹ̀lẹ́ kìíní. Kí ni ẹ wà? Kí n ṣe? Bẹ́ẹ̀ bó ṣe rí. Why are you running? Why are you running? Ìmọ̀ tó ń sọ̀rọ̀. Ó yẹ òun mo jí ìyọ̀dí nígbàgbọ́ ẹ̀. Hello. Èmi ni Iyemùbá ṣé Iyemùbá rí mo ń bá sọ̀rọ̀ yẹn. Èmi rí Kudi sọ̀fọ̀ máa wá bá wọn látọ̀dọ̀ Kudi. Number 7. Ọ̀dà mo ti rí number 7 lọ́ọ̀kan. Òun rí mo mú wò lọ́ọ̀kan mi yẹn. Number 7 náà ni. Ó yẹ máa wọlé bọ̀, mo ti délé. Má wọlé náà ìwé, má wọlé, wẹ́ ṣe mo dúpẹ́ o. Wẹ́ ṣe o. Mo dúpẹ́ o. Ṣé ẹ̀dá, ṣẹ̀rẹ́ ni wo tèmi fún, ìyìn tí mo ń lé nì. Ẹ wọlé jàre. Iye mi o, iye ọkọ mi o, ẹ kú o, ẹ ṣé o, ẹ ṣé o. We must learn a lesson. Ẹ̀wẹ̀ rí mo wá rí i. Sálẹ̀ lóyè. Iyemùbá, àbí ẹ̀wẹ̀ kọ́ rí Iyemùbá. Ẹ̀wẹ̀ rí mo wá rí. 70 years old man. Boy, I am woman too mad. Ọ̀rẹ́ mi èso mi fún ọ. Kí n bá ti débé, ẹ má bá mi wọkọ̀. Ọkọ̀ rí mi wá wá. Blood of Jesus. Mi lè rọ̀kọ̀. O lè rí. Kí n lè rọ̀kọ̀? Láti bí kò tó ṣe fún mi bus stop yẹn, ó wá sí ibẹ̀. Ó gbọ́ bàtí ọkọ̀ wọlé, mo fọwọ́ pojú, mo wù kí ṣé wọ́n dàbí ọkọ̀. Mo tún wá débí ọkọ̀ ọ̀rẹ́ mi fún mi pé ọ̀rẹ́ mi fún mi pé wọ́n ọkọ̀. Ó lè rí. Iyemùbá kíde kò ń ṣe wá ìwé. Ìjọra ti jà ní páàkì yẹn, ìyẹn ti lọ ti parí bẹ́ẹ̀. Ènìyàn rẹ̀ wá wá, ẹ̀dá ká bá fọ̀rọ̀ gùn, káwa mọ̀rọ̀ yẹn, káwa mú dání, káwa sọ́dọ̀kùn, káwa má fà tán. Ẹ̀yẹ kò rí wà yẹn Iyemùbá. Ilé yìí mi léde tó yẹn, páàkì rà àti já ilé ìwé wa, ilé yàtọ̀ rí páàkì. A máa fà tán. A lè fà tán. A máa fà tán. Wọ́n. Bọ́tà. Iyemùbá kíde kò ń ṣe wá ìwé. Bọ́tà kíde kò ń ṣe wá ìwé. Kí lè lérò mi ṣe náà ìwé? Wọ́n sọ mi fún ọmọ arọ́kọ̀ kí n bá dọ̀dọ̀ rẹ̀. Nítorí rẹ̀ ni mo ṣe wá. Kí bàtì rẹ̀ bá lè jà ní páàkì. Ṣé wáyé kó má torí ẹ̀ màmá bínú rí mi níbẹ̀? Ìwọ rẹ̀ ṣòro dùn mí ní páàkì. Ọ̀rọ̀ ẹnu rẹ̀ dà. Bẹ́ẹ̀ lè pè mí lálára rírùn. Kébì wá bá pè lálára títa sọ̀sán. Ìyẹn ẹ̀ lè possible. O. Ṣé bàbá mi wọkọ̀? Wọ́n ti sọ mi fún ọmọ bá wọn wọkọ̀ fẹ́ni bá ti ní pàkéjì. Mo bá wọkọ̀. Àbí ṣé mi ní pàkéjì? Ṣé pàkéjì rẹ̀ ṣé ẹ̀gbọ̀n tó? Iyemùbá, ó máa bá mi wọkọ̀. Ṣé ó máa bá mi wọkọ̀ yẹn? Ó máa ṣe wáyé. Ẹ̀dá kó máa bófin rẹ̀ ẹgbẹ́ rẹ̀ kó máa bá a jà. Kéde ṣe mi. Wo pákéjì rẹ̀ dà. Àmọ́ ò lè rọ́kọ̀. Máa rọkọ̀. Mo lè rí. Máa rọkọ̀. Ṣé tẹ́gbọ̀n wọkọ̀ ló ṣe kó gbogbo fẹ́ẹ̀kì ẹ̀ṣọ́ jìnnàjú ìsọ̀rùn? Iyemùbá, ìwé fẹ́ẹ̀kì. Ìjẹ̀bú mi ló fẹ́ẹ̀kì. Ìwọ lórí Ìjẹ̀bú kọ́ lábẹ́rẹ́ lọ́wọ́ wọn fọkàn bá kọ́rọ́ góòlù rọrùn. Bó ṣe original ní ṣípò check am.
check am original ni mo lo mi lo fake ṣé kò gbọ́ rẹ̀ kúrò Fake ni jọ. ó lè jẹ́ fake ó lè jẹ́ original kíkọ ẹ̀ níbẹ̀ ọ̀rọ̀ ọkọ rí mo bá wá ṣé kò bá mi wọkọ̀. Ṣé nǹkan tó ṣe fún mi park o ṣe ohun wo nínú mi so therefore o lè rọkọ alegan you cannot see out of my. iye mo bá ṣe kó ṣọ́ra rẹ̀ má bá mi jó pálápàlà wò kó má bá mi ṣọ̀ṣì o kó bá rò fọwọ́ lóṣì lọ́wọ́ wò ní pálápàlà rọwọ́ kó bá dalẹ̀ sí máa bẹ́ẹ̀ dalẹ̀ ká bá tún pick here. Wait there outside níbo out. Bílẹ̀ bọ̀rọ̀dẹ̀ ṣó bàbá mi wọkọ̀ yìí kí ṣẹlẹ̀ gan kéde gan kó burú kó kọ̀ra kó burú kó kọ̀ra iye mo bá a máa pàdé o ẹgbẹ́ àti rẹ̀ máa pàdé a máa pàdé iye mo bá. Hello Kudi o mi fẹ́ o kíláàsì báyìí mọ́ o ya jẹba kí ló kọ́ pẹ̀ mo máa fi o kíláàsì báyìí mọ́. ọmọ yìí àti lómi.